Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Peter Obi ti sọ̀rọ̀ ó ní ó kù díẹ̀ káàtó bí wọ́n ṣe mú Comfort Bob nígbà tí K1 nínú ìkiri ìgboro tó sì jẹ́ wípé ìwà kan náà làwọn méjèèjì jọ wù. Ó ní a gbọ́dọ̀ ṣàgbékalẹ̀ orílẹ̀-èdè níbi tí ìdájọ́ òdodo ti fẹsẹ̀ múlẹ̀ tí kò sì sí à ń fi ẹjọ́ ṣègbè rárá. Keyamo ní ẹnikẹ́ni tó bá fi àwòrán oníhòòhò Comfort síta yóò fojú winá ìjìyà tó yẹ. Ọ̀rẹ́ ìgbà kan ti di ọ̀tá báyìí pẹ̀lú bí Babachir Lawal ṣe bẹ̀rẹ̀ wàhálà lákọ̀tun pẹ̀lú ààrẹ Tinubu. Lawal ní ìṣòro táwọn Yorùbá ní ni pé bénìyàn bá ti gbárùkù tì wọ́n tí wọ́n ti dé ipò wọ́n máa ń lo ènìyàn lálòpatì ni. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ìyẹn Aminu Tambuwa ti wà lákọlò àjọ EFCC báyìí lórí ẹ̀sùn owó kan tí kò dín ní 189 billion naira tí wọ́n ní ó lù ní pọ́npọ́. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè yìí Godswill Akpabio ti ní ọ̀rọ̀ tó ń lọ kiri pé ara òun kò yá tí wọ́n sì ti gbé òun lọ sí ilé ìwòsàn kan ní ìlú London fún ìtọ́jú. Ó ní ó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ tí kò sí òtítọ́ kankan nínú ẹ̀ rárá. Àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro ẹ̀ka ti Àpápá ní ìpínlẹ̀ Èkó ti rí àwọn ẹrù kan tí wọ́n ní ọjọ́ ti lọ lórí ẹ̀ tí wọ́n gbé wọlé sórílẹ̀-èdè yìí gbà léyìí tí wọ́n ní owó rẹ̀ kò dín ní bílíọ̀nù 10 náírà. Àwọn afurasí 5 lọ́wọ́ ti bà. Ààrẹ Tinubu ti gbóṣùbà káre fún àjọ NAFDAC lórí bó ṣe ṣiṣẹ́ lórí ìlànà àǹtọ̀ tí àjọ elétò ìlera lágbàáyé ìyẹn World Health Organization gbé kalẹ̀ lórí àwọn oògùn òyìnbó ní lílò. Ìròyìn amúlùúdùn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ní Bímbọ́ Akíntọ́lá ti ṣíṣọ lójú ìdí tí kò fi sí nílé ọkọ tí kò sì tíì fi bímọ. Ó ní kì í ṣe ohun tóun dìídì pinnu ṣùgbọ́n àwọn nǹkan kan ló ṣokùnfà ẹ̀. Ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Sudan ti ní àwọn yóò rí dájú pé àwọn kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje CHAN láì bẹ̀rù rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.